èèyàn bá ti tò sínú ìran rẹ̀ òun lè kankan ó lè tí ò bá ṣe rí igi ọ̀pọ̀tọ́ yẹn iṣẹ́ tó ń ṣe lágbára ẹyọ kan bẹ́ẹ̀ mo sì tí ì sọ ọ̀pọ̀lọpọ̀ gbàgán àwọn mẹ́ẹ̀ máa rò pé bóyá mi fẹ́ gbé kọ́ àwọn ni number one èmi náà níṣẹ́ tí mò ń ṣe o mo níṣẹ́ tí mò ń ṣe so ó láwọn time tí mo dedicate what they are agitating for is good is their right likewise Yoruba nation too we all know that one day everybody will go their own way but we are looking for a peaceful way because we have a nation like Czechoslovakia they separated without fight lọ àwa mẹ́ta ni àwọn méjì tẹ̀lé mi ni mo wà wájú tí a ṣe báńgẹ́lì Ọlọ́run pàdé tó yẹ pé gbàtà máa wẹ̀yìn àrímọ́ nínú fídíò tí mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ò dárúkọ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pè mí pé Ráṣọ́lá kí ló ṣẹlẹ̀ mo ní àpàdé bàbá kan ni bàbá àgbàlagbà àdè rí bàbá máa ti wá bàbá àrímọ́ o áńgẹ́lì Ọlọ́run lẹ pàdé o bàbá tá a dẹ̀ sọ ẹgbọ́n gẹ̀dẹ̀ kan séjìká lọ́jọ́ yẹn áńgẹ́lì Ọlọ́run wá sọ àwọn ìjìnlẹ̀ kan lórí òkè lọ́dún yẹn àwọn tó ń jà sóbìnrin ganu báíbù Ọlọ́run tó sọ̀pọ́ọ̀tì wọn àlè náà ń jà sí o kò tún ṣe ìyàwó ilé o ó ná bá àlè òun lájọṣepọ̀ wọ́n dẹ̀ pa òun náà dẹ̀ kọ́ọ̀tì àlè rẹ̀ ó gé sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ó fi ránṣẹ́ sáwọn àgbààgbàlú rẹ̀ àwọn yẹn ṣí ogun gbàtọ́ ṣí ogun wọn á lọ bọ́lọ́ Ọlọ́run ṣé ká lọ jagun Ọlọ́run ní ẹ máa lọ Olúwa ló sọ kí wọ́n lọ wọ́n pa ṣégè sí wọn lára àwọn tí ò lọ bólúwa gan tán ṣe wà burúkú tán pàyàwó níyàwó but tí ẹ mọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ they are family Benjamin ni wọ́n they are experts ó ní tí mo fẹ́ fàyọ o expert ni wọ́n tọ́lọ́run bá sọ fún ẹ pé òun fẹ́ fún ẹ bí contract but you yourself you don't know anything about the contract because Christian magbada Ọlọ́run gbaṣẹ́ tí mi ò mọ̀ ẹ báwo ló ṣe fẹ́ ṣe tó bá tẹ̀ jẹ́ sóbò ní gbé fún ẹ ó lè pẹ̀yẹ̀ kan ládùúgbò kan sáré bẹ́ẹ̀ ṣe wọ́n lè fún ẹ multi-billion-dollar project without you having the knowledge of it. ìjìnlẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni màá rọ Sunday Igboho because Sunday Igboho is the one that God give the key the solution to Yorùbá nation. ẹ ti sọ́nà náà àwọn. ó ní Ọlọ́run fún ní kọ́kọ́rọ́ Yorùbá nation and it's going to lead. màá wá bẹ Gani Adams mo ti sọ dáadáa ẹ má jẹ́ kó sí gbọ́n mi sí omi ò tó kò sí tá a fẹ́ fi ṣe kò sí ọ̀tẹ̀ ò lè gba orílẹ̀-èdè èèyàn ò lè fọ̀tẹ̀ gba orílẹ̀-èdè àgbájọwọ́ la fi sọ̀yà àjèjọwọ́ kan ò dẹ̀ lè gbẹ́rù lórí. Declaration of Biafra nation by December will cause a lot of trouble in the eastern part of Nigeria because government will not take it lightly with them. So and some of the top leaders of IPOB will likely be killed in the process. I don't want to say it. Tẹ́ bá lọ ọ̀pọ̀lọpọ̀ mystery science ó wà nínú Bíbélì nínú tẹ́ bá lọ kánú ìwé Revelation chapter 12 ó ní áńgẹ́lì kan sì wọ́ kinní kan bí òkè sínú òkun ó jó pẹ̀lú iná ó ló bọ́ sínú òkun. The Bible is talking about asteroid. Bá a ṣe ń sọ̀rọ̀ àwọn àpáta ńláńláńláńlá wọ́n wà nínú space tó tóbi gidigidi ara àwọn ìjìnlẹ̀ Ọlọ́run ni ó láńgẹ́lì yẹn wọ tí àpáta tó wà lójú òfurufú bá wọnú ayé iná ló máa bá wá. bàbá bọ́rọ̀ ìjìnlẹ̀ tọlọ́run ṣe rí nìyẹn ẹ̀dùn àwọn kankan àti pé tá a bá bẹ̀rẹ̀ sí túùsì níbo ni wọ́n kọ sínú báíbù kò sí. nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ayé ẹnìkan tiẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi ó ní àwọn òyìnbó wọ́n rí signal kan nínú space wọ́n receive RF signal kan radio signal ó wá bẹ́ẹ̀ pé bàbá ẹ dákun ẹ̀yin bí scientist and a prophet what can you say about this? a lè prove scientifically àwọn distance galaxy ní àwọn ayé tó jìnnà réréréré ibẹ̀ ni àwọn signal yẹn ti ń wá. táwọn náà jù sílé ayé tí wọ́n ń bí. bẹ́ẹ̀ ni bọ̀ bíbélì náà fi yé wa ó ní àwọn ọmọ Ọlọ́run àwọn ìràwọ̀ òwúrọ̀ ó ní wọ́n ń kọrin. dá oore tí wọ́n ń kọ they are sending a signal to heart that àwa ń bí o ibi la wà. mo kọ ìwé kan tí mo pè ní alien decoder nínú ẹ̀mí tí àwọn alien bá sọ̀rọ̀ a lè gbọ́ bọ̀ nínú ara àwọn tó bá wà nínú ìjìnlẹ̀ nínú tẹ̀mí ìjìnlẹ̀ tẹ̀mí èèyàn lè gbọ́ ṣùgbọ́n nípa tara scientifically a gbọ́dọ̀ lè kọ́ bá a ṣe lè proof ẹ̀ nǹkan tẹ́ ẹ rí kóòdù yẹn because Bible gan sọ ó ní write the vision and make it plain so that he who read will read fast. ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run máa bọ̀ ó dìde rẹ ló lè fún mi láyọ̀ máa bọ̀. mo kí wa káàbọ̀ sórí ètò lónìí 12star TV nínú lélẹ́yìí
For more prophecy and gospel news around the world, this is 12 TV. Ìràwọ̀ méjìlá orí ìkànnì náà lẹ wà lónìí. Mo kí wa ẹ káàbọ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò wá fún ìgbà àkọ́kọ́. Ìránṣẹ́ Ọlọ́run alààyè tá a gbé wá lónìí òdú ni wọ́n o, wọn kì í ṣe àìmọ̀ olóko. Ó ṣeé ṣe káyìn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wò wá fún ìgbà àkọ́kọ́. Bàbá tí a gbé wá lónìí àwọn ni wòlíì tó rí àánú gbà. Bàbá jẹ́ prophet and a scientist of our time. Bẹ́ẹ̀ ni is a prophet and a scientist ni ẹni tí a gbé wá lónìí, Àlàbí Olúṣọlá. Bàbá ẹ káàbọ̀ sílé agbára lónìí, a kí yín o, ẹ káàbọ̀ sà. Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń wò mí jákèjádò àgbáńlá ayé. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tí mo dúró, lórúkọ Jésù yóò ṣe ọ̀nà yín ní rere níwọ̀nba tó kù kí ọdún 2024 kó parí. Lórúkọ Jésù gbogbo oore yín láti January, February títí dé oṣù December, Ọlọ́run ó wá darí gbogbo oore yẹn sáyé yín. Ìyẹn nípa ẹ̀kọ́ àjọ ire nínú oṣù tó ń bọ̀ yìí. Àmín. Ẹ ṣé bàbá, torí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ wò wá pé kí tún ni prophet and scientist ń ṣe nínú ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́. Ẹ jẹ́ n sáré ṣàlàyé díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń wà fún ìgbà àkọ́kọ́. Bàbá jẹ́ onímọ̀ ẹ̀rọ, onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, ṣùgbọ́n bàbá wa sọ nǹkan kan o. Wọ́n ní Ọlọ́run kàn ń pa fáwọn pé àwọn gbọ́dọ̀ jí iṣẹ́ Olúwa dandan ni o, ní èyí tó túmọ̀ sí pé Ọlọ́run á máa fi ohun aṣiwèrè ayé láti dààmú àwọn ọlọ́gbọ́n. Ìdí náà nìyẹn tẹ́ ẹ ṣe ń rí bàbá tó yẹ pé à ń sọ pé prophet and a scientist, torí àfẹ́ mọ́ dorí àwọn èèyàn, àwọn tó lálùbáríkà, àwọn lọ́pọlọ èèyàn tó ń wò wá nílé, àfẹ́ dorí wọn rú. Ìdí náà nìyẹn tá a sì gbọdọ̀ ṣàlàyé dáadáa káyànnà náà kó yí àwọn èèyàn wa tó ń wò wá nílé wípé wòlíì ni yín, ọ̀jọ̀gbọ́n nùmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì náà dẹ̀ tún ni yín. Ẹ ṣé o bàbá, ẹ káàbọ̀. Bàbá ẹ ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tẹ́lẹ̀ tẹ́ pé a sì ti rí ìmúṣẹ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ sì ń pè mí bó sì ń padà bọ̀ wá sórí ìyẹn o, mo ń padà bọ̀ wá sórí ìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ pè mí, àwọn kan ti fún mi testimony, àwọn kan ń sọ oríṣiríṣi àwọn nǹkan kan tí mo ní kásáré tún yànnà náà. Ṣùgbọ́n ẹja gba bíbá ìwọlé náà ká tó wá máa lọ sínú ètò lónìí. Bàbá fídíò kan wà tí àwọn kan sẹ́ndì sí mi láti àwọn diaspora, àwọn sẹ́ndì sí mi, ẹ̀yin náà dẹ̀ ti wo fídíò yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ sọ nǹkan ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn gan ṣe jẹ́ àti pé nǹkan tẹ́ mọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí. Ẹni yìí ṣe ẹ mọ̀ rí àbí ẹ mọ̀ rí? Fídíò náà lẹ́ ń wò lójú ìwòran yín yẹn. Praise the Lord. Hallelujah. Ẹ mọ̀ pé ẹ wò ó sí prophet kan ti wà lórí social media, ó lóun scientist prophet scientist prophet. So tí sáyẹ́ǹsì ẹ bá sọnù kó lọ ṣe kí ni, ẹ lọ bá fún ẹ ní data sáyẹ́ǹsì ẹ. Lórúkọ Jésù àdúrà wa gbà. Àmín. Ọlọ́run má jẹ́ àṣeranù. Àmín Jésù. Mo láàní ṣẹlẹ́yà. Àmín. Ó mà ṣe o. Mo láàní ṣẹlẹ́yà. Àmín. Àní kọ́ lọ́lọ́run. Àmín. Ẹ máa forúkọ Ọlọ́run parọ́ máa fi jẹun. Using the name of God to lie, to deceive people, to make money. Mo máa ń sọ kínní kan. I normally say something. Ṣòro àdúrà tí mo fẹ́ ṣe ṣàmìyàn dáadáa. Say amen to this prayer very well. Nínú ìrìn àjò ìgbàgbọ́. In this journey of faith, Bọ́lọ́run bá pe ọmọ ẹ. if God call your children, Irú ìyà tí mo jẹ ọmọ ẹ ò ní jẹ. Àmín. Ẹ rí mi pé èmi ò kọjá ààyè mi o. Èmi ṣe wòlíì tí ń kọjá ààyè. I don't go beyond my boundary. Èmi ò ń bá yàn ṣá journalist káàkiri lórí social media. I don't pick journalists on social media to come and interview me. No. Media àti yín bí àti àṣàbí ó tán mi kọjá ààyè mi. The media here and Ashabi, I'm okay with that. Àwọn ọmọ wa tó wà l'Amẹ́ríkà wọ́n ti wá bí tó jẹ́ journalist. Wọ́n ti wá síbí. Mo ní mi ò gbàṣẹ́. Our members in overseas, they've come here to grant me interview. I said no. Mi ò polówó, Ọlọ́run ní máa ń polówó èèyàn. It's God that promotes people. I don't want to promote myself. Ohun tọ́lọ́run bá fún wa pé ká fún yín, tá a bá sì fún yín, ẹ fi ìgbàgbọ́ gbà á. What? Kí ni nǹkan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ fídíò yìí? Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí tán bọ́ wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àti lódodo ni mo rí fídíò yẹn. Ìgbà tí mo dẹ̀ rí kò ń ṣe pé mi ò mọ ẹni tó wà ńbẹ̀. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wò wá nígbà tí mo sọ̀rọ̀ àgbà wòlíì kan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà pè mí pé ọ̀rọ̀ tí mo sọ yìí
ó jọ tẹni báyìí o bẹ́ẹ̀ ni àwọn yẹn ní Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ní kíníkà bẹ́ẹ̀ ni Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ni torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àjọ rìnrìn àjò tó pọ̀ gidi nínú ayé tá a wà yìí nínú aginjù lórí òkè ní pẹ̀tẹ́lẹ̀ létí òkun ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ agbára iṣẹ́ àmì ni Ọlọ́run dẹ̀ ṣe tó jẹ́ pé nípasẹ̀ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ tọ́lọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn kan tán tẹ̀ wá wò pé ẹni yìí àwọn kọ̀ọ̀kan tó mọ̀ mí àti prophet a mọ̀ yín pẹ̀lú prophet báwo ló ṣe jẹ́ ní ìtò mú mi mọ̀ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ gangan ni pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ sáyẹ́ǹsì yìí àwọn iléeṣẹ́ kan wà nígbà yẹn wọ́n wà ní mi ò ní fẹ́ dárúkọ ẹni yẹn ó wà lára àwọn top 10 richest man ní ilẹ̀ Áfíríkà yìí ìgbà tó assign contract kan gbà yẹn which is 36 billion naira so orílẹ̀-èdè China ni wọ́n ti fẹ́ lọ kó àwọn equipment yẹn wá láti ṣe company yẹn sí Nàìjíríà so a ti ń travel káàkiri all of a sudden máa yẹ kàn pè mí ni pé òun ò ní interest mọ́ ìbínú yẹn ló mú mi sá kúrò nílé tí mo fi lọ sórí òkè Ọlọ́run kọ́lé nìbàdàn inú àwẹ̀ àtàdúrà mo wà ọjọ́ mẹ́ta ibẹ̀ mo ti kọ́kọ́ rí Prophet Ṣẹ́gun Adébáyọ̀ rí èèyàn lọ́lọ́run lò tó báyìí èmi náà dẹ̀ máa ń fẹ́ mystery pé mo máa ń fẹ́ wádìí nǹkan délẹ̀ mo dẹ̀ lọ bá wọn pé àìjọ ṣẹlẹ̀ fún mi ní nọ́mbà yín o ìgbà yẹn mo ń ṣiṣẹ́ ní Radio Nigeria Bond FM so wọ́n dẹ̀ fún mi nọ́mbà mo rò pé òkè kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbà tó yá àtúnwá padà pàdé mo tó pàdé wọn lẹ́kọ̀ọ́ ègé ìrìn àjò tá a wá rìn yẹn pọ̀ gan-an nínú àwọn ìrìn àjò tèmi àti Prophet Ṣẹ́gun Adébáyọ̀ rìn gbà yẹn ló ti di wípé a pàdé áńgẹ́lì Ọlọ́run lórí òkè. bẹ́ẹ̀ni ẹ sọ́nà ẹni ìgbà tẹ́ pàdé. ọjọ́ kan wà tí a jọ ń gbàdúrà lóru lórí àpáta èmi àti Prophet Ṣẹ́gun Adébáyọ̀ débi pé ọ̀rọ̀ tí mo sọ jẹ́ prophet gan bú sẹ́rìn ibi tá a ti ń gbàdúrà débi pé cloud ti sọ̀kalẹ̀ débi pé àwa méjèèjì tá a jọ dúró gan bẹ́ẹ̀ ṣe wà sí mi yìí a fẹ́ ríra wa mọ́. kábíyèsí Olódùmarè. mo ní dádì ikùn mú ọ̀tún tí ń bọ́ sí tòsì ẹni tó gbàdúrà wọ́n dẹ̀ gbé ẹ̀rín àní tòótọ́ ikùn mú mi ọ̀tún mo ṣe ó tó ti ń kó sí tòsì padà òtútù yẹn ti pọ̀ jù àwọn aníkèmí wọnú ibi tá a lè sùn sí èmi wọ ọbẹ̀ lọ mo fi wọ́n sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni ọjọ́ tí mo ní àwa ń lọ àwa mẹ́ta ni àwọn méjì tẹ̀lé mi ni mo wà wájú tí a ṣe báńgẹ́lì Ọlọ́run pàdé tó yẹ pé gbàtà máa wẹ̀yìn àrímọ́ nínú fídíò tí mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ò dárúkọ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pè mí pé Ráṣọ́lá kí ló ṣẹlẹ̀ mo ní àpàdé bàbá kan ni bàbá àgbàlagbà àdèrí bàbá máa ti wá bàbá àrímọ́ o áńgẹ́lì Ọlọ́run lẹ pàdé o bàbá tá a dẹ̀ ń sọ ẹgbọ́n gẹ̀dẹ̀ kan séjìká lọ́jọ́ yẹn áńgẹ́lì Ọlọ́run wá sọ àwọn ìjìnlẹ̀ kan lórí òkè lọ́dún yẹn lẹ́yìn ìgbà yẹn la tún jọ wà níbi step àti gorí òkè yẹn pé Ọlọ́run ṣí àwọn lójú àwọn rí wọ́n dárúkọ àwọn sanlẹ́sà bíi tàwọn rọ́kẹ́ẹ̀tì ńlá tó ń yọ iná láti ọ̀run bí áńgẹ́lì yẹn dẹ̀ sọ̀kalẹ̀ sínú ayé mi ẹ̀rù bà èmi gan lọ́jọ́ yẹn débi pé òtútù mú mi jìnnìjìnnì yẹn pọ̀. kábíyèsí Olódùmarè. àwọn ìrìn àjò yẹn pọ̀ lóríṣiríṣi tá a bá jọ lórí òkè gan tí ò bá sí omi tá a fẹ́ fi wẹ̀ bọ́kẹ́tì omi ẹyọ kan ìjọ kan lèmi gan á rí pé kí ni bàbá yìí gan kí ló fẹ́ gbà gan lẹ́nu tó fi ṣe gbogbo eléyìí ìfẹ́ ló wà ń bẹ̀. kábíyèsí. ọjọ́ kan wà tó jẹ́ pé kò sẹ́ni tó bá Prophet Ṣẹ́gun Adébáyọ̀ sórí bẹ́ẹ̀dì o àjọ ń sùn lórí bẹ́ẹ̀dì ni. kábíyèsí. ọjọ́ kan wà tí ẹ̀rù Ọlọ́run wá bà mí èmi sùn sórí bẹ́ẹ̀dì ìgbà tí máa jí mo ti ẹ̀ wò pé kí n tiẹ̀ rí prophet lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n á rí tán sùn sílẹ̀ ẹ̀lẹ̀. kábíyèsí. wọ́n á rò pé irúfẹ́ wo lèèyàn tó fẹ́ ní sí yàn. kábíyèsí. so ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yẹn pọ̀ mo kàn sí ń sọ ṣe rí ní ọdún 2022 nínú oṣù kẹta ọdún 2022 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí òkè Ẹpìnmì. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí òkè lọ́jọ́ náà lọ ni pé gbogbo àwọn èèyàn wá láti orílẹ̀-èdè àgbáyé wá sórí òkè Ẹpìnmì tí gbogbo wọn wọ aṣọ white ní everybody wọ̀. kábíyèsí Olódùmarè. ẹnu mi lolúwa ti sọ fún Prophet Ṣẹ́gun Adébáyọ̀ pé dádì Ọlọ́run fẹ́ ṣe nǹkan báyìí lórí òkè Ẹpìnmì ó dẹ̀ ní kí gbogbo wa wọ aṣọ white. Prophet Ṣẹ́gun ní ìjìnlẹ̀ ọ̀run leléyìí o ìjìnlẹ̀ Olódùmarè lẹ́sẹ̀kẹsẹ̀ ní Prophet Ṣẹ́gun kó owó jáde pé kí la fẹ́ fi ṣe ètò tí ó fi wáyé
mo ní dádì ohun tí mo rí ni pé mo rí aago ìgbàlà 21 wọ́n dẹ̀ kó owó yìí fún mi lẹ́yìn aago ìgbàlà 21 a máa àwọn SARS àwọn onífèrè gbogbo àwọn tó bá lórí òkè Ẹpẹ̀mẹ̀ lọ́jọ́ náà lọ àbáwọn tán wá láti ibi gbogbo lágbàáyé wọ́n máa gbọ́ ní ìsìn a lọ sórí òkè Ẹpẹ̀mẹ̀ iṣẹ́ agbára iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ la wá ṣe ìsọjí alágbára ní Ìkọ̀tún tó jẹ́ pé ó melẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjìnlẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tí igi ọ̀pọ̀tọ́ tí mò ń sọ fáwọn èèyàn pé ẹ lọ ṣe nǹkan báyìí gbogbo àyàn tó ń bọ̀ wá káàkiri àgbáyé àwọn tó ti lò jẹ́rìí ságbára Ọlọ́run o. bẹ́ẹ̀ ni a ti ń padà bọ̀ mú ń padà bọ̀ fún yẹn tó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí tẹ́lẹ̀ tí ń jẹ́rìí sí agbára Ọlọ́run. so kì í ṣe pé tó bá jẹ́ pé by now èmi tí mò ń sọ̀rọ̀ mo ti sọ dáadáa torí mo rọ́pọ̀lọpọ̀ pé bóyá abẹ́ rò pé bóyá èèyàn kàn wá kì í ṣe pé a fẹ́ forúkọ Ọlọ́run tan ẹnikẹ́ni jẹ. àbáfẹ́ fi wọ́n fẹ́ mọ̀ fi mo ti sọ dáadáa èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà onímọ̀ sáyẹ́ǹsì ni mí bí mo ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó lè dọ̀là ń sìn kí n wà ní Israel ó lè dọ̀là ń sìn kí n wà ní ara ó lè dọ̀là kí n wà ní London mi ò bá company Nàìjíríà ṣiṣẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ tí mo wà ní orílẹ̀‐èdè Nàìjíríà Saturday ó lè dọ̀là kí n tún ti travel mò ń san tax l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ torí pé àwọn iléeṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ ìjìnlẹ̀ Ọlọ́run tá a gbà náà lọ́lọ́run fi ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí kí ló dé tá à ní sọ ó ní ká sọ ti ògo rẹ̀ Bíbélì ni ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run náà ó ní gbogbo eléyìí tó bá kù ó ní gbogbo eléyìí tó kù ó láò fi kún fún yín ohun tọ́rọ̀ Ọlọ́run sọ nìyẹn mi ò lè gbàgbé tá a bá wà lórí òkè tá a bá fẹ́ fa ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ ó láwọn orin tá a máa ń kọ lóríṣiríṣi. àti Prọfẹsẹ̀ Gbadébáyọ̀ náà àti Prọfẹsẹ̀ Gbadébáyọ̀ kábíyèsí bàbá ẹ̀mí mímọ́ ẹ̀mí Jésù máa bọ̀ o kábíyèsí dídé rẹ ló lè fún mi láyọ̀ máa bọ̀ kábíyèsí bàbá ẹ̀mí mímọ́ ẹ̀mí Jésù máa bọ̀ o dídé rẹ ló lè fún mi láyọ̀ máa bọ̀ ó ti yá ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run máa bọ̀ o dídé rẹ ló lè fún mi láyọ̀ máa bọ̀ ṣe rí àwọn ọdún kan tá à ń kọ orin yẹn ọ̀pọ̀lọpọ̀ mystery Prọfẹsẹ̀ Ṣẹ́gun ni ẹni àkọ́kọ́ tó sọ pé sórí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ti lágbára jù má sọ síta má sọ ìjọ́ tí mo sọ fún wọn pé bàbá mo rí ilé àwọn àgbààgbà tó ń bá Ọlọ́run jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ nísà mo ní wọ́n nílé kábíyèsí mo wá bẹ̀rẹ̀ sí sọ Prọfẹsẹ̀ má sọ ilé síta o ìjìnlẹ̀ tọ̀run ni ó ti pọ̀ jù kábíyèsí ìjìnlẹ̀ Olódùmarè ni káàyà ṣe rí the same Prọfẹsẹ̀ Gbadébáyọ̀ ló sọ pé Ọlọ́run fẹ́ fún ẹ ní ìjìnlẹ̀ kan láti inú òkun a sì tí ìlò yẹn gan àti ẹ̀tí tí ẹ̀ tí ìsọ̀rọ̀ débẹ̀ pé ó ní nǹkan tí ó ṣe nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé pé kí n lọ sétí òkun mo wà ń bẹ̀ ọjọ́ mẹ́ta ẹ̀rù bà èmi gan lóru pé báwo mo fẹ́ wà létí òkun fọ́jọ́ mẹ́ta láìsí anybody ń bẹ̀ láìsí èèyàn kankan ń bẹ̀ kábíyèsí Olódùmarè di òru ọjọ́ kẹta ìjìnlẹ̀ ilẹ̀ ń gbọ́ yẹn ẹjọ́ bàbá ẹ má bínú ayé yẹn ẹjọ́ bá ń kọ́ tìbí ẹ má bá ń kọ́ tìbí ẹ má ju ẹ sẹ́ǹdì ẹ pín káàkiri ẹ ṣé bàbá ẹjọ́ ẹ má bọ́rọ̀ bọ̀ ẹjọ́. nígbà tó di òru ọjọ́ kẹta ni iná jáde láti inú òkun ẹ̀rù bà mí ó dàbí kí n wọlẹ̀ lọ́jọ́ yẹn kábíyèsí iná yẹn jáde ṣé Nàìjíríà wa iná tún ní. lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni ara àwọn bíi ìbápàdé Ọlọ́run ni ẹni àkọ́kọ́ tí mo pè náà ẹ wá o eléyìí fẹ́ lágbára ju o lẹ́yìn rẹ̀ Prọfẹsẹ̀ Gbadébáyọ̀ sọ pé wo mo rí ẹ lórí stage àgbáyé kábíyèsí Olódùmarè pé mo rí ẹ lórí stage àgbáyé kábíyèsí tó ń ṣe Olódùmarè ìsọjí alágbára kábíyèsí Olódùmarè mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ aláìsàn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọ̀pọ̀lọpọ̀ ogun ni Ọlọ́run dẹ̀ ń ṣẹ́ nínú ayé àwọn èèyàn kábíyèsí Olódùmarè ló jáde lẹ́yìn ìgbà yẹn tó tiẹ̀ di pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ mọ́ gbogbo ilé tẹ̀sí ọ̀rọ̀ sáyẹ́ǹsì ló bá èmi o ọ̀rọ̀ sáyẹ́ǹsì ló bá mi ṣùgbọ́n mo wá discover pé nínú gbogbo ìrìn àjò bá ṣe wá ń travel lọ tí bá débi báyìí tẹ́nìkan bá ní issue àákànní òkè ẹ̀jẹ̀ á kàn gbàdúrà fún àdẹ́gbàdúrà Ọlọ́run ó dẹ̀ máa jẹ́rìí ara ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìjìnlẹ̀ kábíyèsí Olódùmarè. mo wá ṣàkíyèsí wípé bí a ṣe wá ń gbàdúrà fáwọn èèyàn ní ọ̀rọ̀ sáyẹ́ǹsì náà wọ́n á expand ló ń expand mo wá rántí ọ̀rẹ́ mi kan ló wá sọ fún mi pé owó ọ̀ràn tí ẹsẹ̀ Bíbélì ni ó ní ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀ ó ní gbogbo ìyókù ó la ó sì fi kó fún yín ìyẹn ní gbogbo ọ̀rọ̀ space ọ̀rọ̀ planet ọ̀rọ̀ àwọn gbogbo àwọn technology tá à ń ṣiṣẹ́ lé lórí tá a fi gba patent tí mo fi ṣe gbogbo ẹ̀ ibẹ̀ bí àwọn mystery
so bí àwọn Yorùbá dẹ̀ sọ wípé odò tó bá gbàgbé orísun kàṣà. wọn ni yóò gbẹ. Hmm. Bíbélì ní àtàrí àwọn èèyàn búburú láódà sọ́run àpáàdì àti gbogbo orílẹ̀-èdè tó bá gbàgbé Ọlọ́run wọn èèyàn gbọ́dọ̀ gbàgbé Ọlọ́run rẹ̀. kàṣà. ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ ó pọ̀ gan nínú ayé gbogbo bàbá ẹ ṣe pé gbogbo ìjìnlẹ̀ tẹ́ ń sọ yìí pé kò sẹ́yìn Prophet Ṣẹ́gun Adébáyọ̀ náà. ẹmọ tọ́lọ́run bá lóyàn gidigidi nínú tó bá jẹ́ pé àwọn ìwé tá a máa ń kọ ni you have to give credit to the owner, to the copyright owner. ní wípé ṣe rí tí mystery Ọlọ́run bá dé sínú ayé yẹn Ọlọ́run Bíbélì sọ ó ní bí Olúwa ṣe bá Ábúráhámù rìn Ọlọ́run ò bá Mósè rìn bẹ́ẹ̀. kábíyèsí. ẹ wò gbà tí Sọ́ọ̀lù ló fi dáfí Élì ló fi Sámúẹ́lì mọ̀nà. bẹ́ẹ̀ni o. èèyàn nídìí atọ́nà kan nínú ayé ṣe rá àwọn ìjìnlẹ̀ tọ̀run tọ́lọ́run bá ti program ẹ pé òun fẹ́ gbé wúfà ẹ máa wúfà ó sì máa bú gbẹ̀mù a fẹ́ gbé sínú ayé ẹ àwọn kan lọ́lọ́run ó lò fún ẹ. kábíyèsí. bọ́rọ̀ ìjìnlẹ̀ tọ́lọ́run ṣe rí nìyẹn. ẹ̀dùn àwọn kankan wà tó pé tá a bá bẹ̀rẹ̀ sí tú sí níbo ni wọ́n kọ sínú Báíbù kò sí. nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ayé ẹnìkan tiẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi ó ní àwọn òyìnbó wọ́n rí signal kan nínú space wọ́n receive RF signal kan radio signal ó wá bẹ́ẹ̀ pé bàbá ẹ dákun ẹ̀yin bí scientist and a prophet what can you say about this? a lè prove scientifically àwọn distance galaxy ní àwọn ayé tó jìnnà réréréré ibẹ̀ ni àwọn signal yẹn ti ń wá. táwọn náà ń jù sílé ayé tí wọ́n ń bí. bẹ́ẹ̀ ni bọ̀ Bíbélì náà fi yé wa ó ní àwọn ọmọ Ọlọ́run àwọn ìràwọ̀ òwúrọ̀ ó ní wọ́n ń kọrin. That oore tí wọ́n ń kọ they are sending a signal to heart that àwa ń bí o ibi la wà. Mo kọ ìwé kan tí mo pè ní alien decoder. Nínú ẹ̀mí tí àwọn alien bá sọ̀rọ̀ a lè gbọ́ bọ̀ nínú ara. àwọn tó bá wà nínú ìjìnlẹ̀. nínú tẹ̀mí ìjìnlẹ̀ tẹ̀mí èèyàn lè gbọ́ ṣùgbọ́n nípa tara scientifically a gbọ́dọ̀ lè kọ́ bá a ṣe lè proof ẹ̀ nǹkan tẹ́ ẹ rí kóòdù yẹn because Bible gan sọ ó ní write the vision and make it plain so that he who read will read fast. kábíyèsí. pé ẹ kọ ìran yìí sílẹ̀ ẹni tí ó kà kó lè kà kóòdù ní Bíbélì ń sọ̀rọ̀ ń pa ẹ̀. gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò mí sìn àwọn kan náà write kóòdù tó ṣe lè gbé méjì mi wọnú vision tó ṣe lè gbé wojú screen tó ṣe lè encode ọ̀rọ̀ mi àti vision mi. It is vision so they have to write it down àwọn kan náà wá program ẹ̀. Bíbélì náà wá sọ fún wa nínú Revelation ó ní níbi tí ọgbọ́n wà lélẹ́yìí Bíbélì dárúkọ àwọn nọ́mbà kan ó ní ṣùgbọ́n ọlọ́gbọ́n ló lè fiyè sí i. kábíyèsí. ìjìnlẹ̀ Olódùmarè ó kúnnú ayé tá a wà yìí ó ní mímọ́ o mímọ́ gbogbo ayé kún fún ògo rẹ̀ gbogbo ayé kún fún ògo Ọlọ́run gbogbo ayé kún fún ògo rẹ̀ ayé yìí kún fún ògo Ọlọ́run àìlópin ni àkàìkàtán ni nígbà tí Bíbélì sọ nínú ìwé James ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù ó ní wọ́n so wọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀ ẹ jẹ́ bí ṣe rò pé inú háàtì yìí ni ọ̀gbun yẹn wà ni. ìjìnlẹ̀ ni. kì í ṣe inú háàtì tá a wà yìí ló wà inú space ló wà. ibẹ̀ làwọn olóyìnbó ń pè ní black hole. a ní àwọn black hole tó jẹ́ pé tán bá kó ayé tá a wà kán kàn sọ sí kò mọ̀ pé òun rí nǹkan kan. ìjìnlẹ̀ Olódùmarè. àwọn tán bá mọ̀ pa sáyẹ́nsì kan gbọ́gùn nǹkan tí mò ń sọ ẹ̀ black hole yìí bottomless pit ní nínú space tán bá kó ayé tá a wà bíi 1,000 1 million àti òòrùn wa tán pa gbogbo ẹ̀. ó máa ṣáájẹ ni. ó máa ṣáájẹ ni. àwọn ọ̀gbun tí Bíbélì ń sọ ní ọgbọ́n àìnísàlẹ̀ Bíbélì sọ púpọ̀ nípa sáyẹ́nsì tó yẹ pé táyì bá gbà mí màá tó máa mú lọ tẹ bá lọ kàwé ìwé Jóòbù 38 Ọlọ́run béèrè lọ́wọ́ Jóòbù ó nígbà tí eruku àtèéfín tí wọ́n sarajọpọ̀ ó ní níbo ló wà ó ní nígbà tí àwọn ó ní ṣe ìwọ lè tú ìdè Pleiade ìdè Pleiade yẹn ìràwọ̀ ni o àbí àwọn Orion ó nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ tí wọ́n ń kọrin níbo ló wà ńgbà yẹn ìbéèrè lọ́lọ́run béèrè kábíyèsí Ọlọ́run dá àwọn ìràwọ̀ ńláńlá láti ẹ̀rọ àwọn ìràwọ̀ yìí ó ìjọ tí n bá tún máa ṣàlàyé lórí ẹ̀ ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ tó wà nínú ìwé Àìsáyà ó ń sọ̀rọ̀ nípa ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé tẹ bá ń kábọ̀ láti 1 títí tí tẹ bá kàdé ṣe 7 or 8 ìbéèrè ló wà ń bẹ ò máa dẹ̀ dá yín lò ẹ lọ kà á ó ní àwọn wo ni ìwọ̀nyí who are these
àwọn wo ni ìwọ̀nyí tí wọ́n ń fò bí lékelèké nínú àwọsánmọ̀ sí ojúlé ilé wọn? Ẹ lọ ka Bible verse yẹn láti ìbẹ̀rẹ̀ títí débi tí mo dé yẹn. Ó ń sọ̀rọ̀ nípa ìrìn àjò journey. Ó sọ pé àwọn ọmọ rẹ̀ wọ́n ti kinní kan wá, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ti ní bíbá wá, àwọn ọmọ rẹ̀ àwọn ẹrú. Ó ń sọ̀rọ̀ pé wá. All of a sudden Bible verse yẹn wá ní àwọn wo lélẹ̀ tí wọ́n ń fò. Ó ń sọ̀rọ̀ nípa aeroplane. Kábíyèsí. That means a time is coming. Ẹni tó ń sọ fíṣàn nínú ìwé Àìsáyà, ó rí nǹkan tó nawọ́ bí ẹyẹ tó ń fò nínú àwọsánmọ̀, ó lórí ojú window. Question mark ló wà ní Bible, wọn dáhùn. Gbàdá pé kíní yẹn ò tí ì ṣẹlẹ̀ nígbà yẹn. Ẹ̀gbọ́n tí wọ̀fara iye Ethiopia sọ ni, ó ní báwo ni tí mò ń kà, báwo ló ṣe fẹ́ yé mi nígbà tó fẹ́ túmọ̀ ẹ̀ fún mi. Kábíyèsí. Ẹyẹ yẹn ẹjọ́ máa bá ń kọ́ ti kíní. Aeroplane ní Bíbélì ń sọ níbẹ̀, àwọn wo ni ìwọ̀nyí? That means a time is coming in our lifetime that we have aeroplane carrying people, and people can actually look through the window. Ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà. Ó ti wà bẹ́ẹ̀ ni. Kábíyèsí ìjìnlẹ̀ olódùmarè. Tí n bá jọ tí ààyè bá gbà máa ń lo inú ìwé Ezekiel chapter 1, ó sọ̀rọ̀ nípa Mars rover. Ìyẹn ni rocket tí àwọn òyìnbó rán lọ sí Mars. Mars yẹn oṣù 7 àbọ̀ ni wọ́n máa lò ká tó débẹ̀. Tẹ́ bá lọ kà á, ó ní gbogbo ibi tí ó bá dorí kọ, gbogbo ibẹ̀ náà ní ọ̀nà, gbogbo ibẹ̀ ló fi ń ríran. That's Curiosity àbí Curiosity rover. Ingenuity náà ti wà. So tẹ́ bá lọ ọ̀pọ̀lọpọ̀ mystery science ó wà nínú Bíbélì. Nínú tẹ́ bá lọ ka nínú ìwé Revelation chapter 12, ó ní áńgẹ́lì kan sì wọ́ kinní kan bí òkè sínú òkun, ó jó pẹ̀lú iná, ó ló bọ́ sínú òkun. The Bible is talking about asteroid. Bá a ṣe ń sọ̀rọ̀ àwọn àpáta ńláńláńláńlá wọ́n wà nínú space tó tóbi gidigidi, ara àwọn ìjìnlẹ̀ Ọlọ́run ni. Ó láńgẹ́lì yẹn wọ, tí àpáta tó wà lójú òfurufú bá wọnú ayé, iná ló máa bá wá. Bàbá tiẹ̀ jẹ́ kó yé mi pé ìpàdé àwọn àkọ́kọ́ sí ilẹ̀ Ísírẹ́lì pé Professor Gbadébáyọ̀ ló sanwó flight àwọn, ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni, nígbà tí mo kọ́kọ́ máa lọ bá àwọn Israeli ṣe meeting, Professor Ṣẹ́gun báyìí láàárọ̀ orí ìdúró láwà, bóyá ẹ̀ transfer àwọn yẹn sá káńtì ẹ̀. Kábíyèsí olódùmarè. Ẹni tó bá fẹ́ progress fún yàn, go. Nínú ẹ̀mí wọ́n rí vision pé ẹni yìí máa dẹni àgbáyé o, and he uses material things to support. So we should always. Inú mi dùn fún nǹkan tẹ́ ẹ sọ, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger wọ́n fẹ́ mọ̀ gbé sí wòlíì tó jáde yẹn, wòlíì scientist yẹn, Professor Gbé ti sọ̀rọ̀, wọ́n láwọn ò mọ̀ kò sí tó jọ o, bàbá ti confam pọ̀ mọ́ àwọn ni. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ búburú láti orin kan tá a máa kọ́, mo ti rí ibi tí mo lè sá sí nígbà ìdánwò àtijì, ọ̀dọ̀ Jésù nìkan ni mo lọ, Jésù yìí aláàbò mi ni. Ẹ ṣé bàbá, ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń wò wá nílé, ẹ mọ̀ pé lórí ìkànnì 12 Star TV for more prophecy and gospel news around the world. Ẹ jọ̀ọ́ ẹ máa kọ́ tiẹ̀, ẹ máa jù sáwọn èèyàn lórí gúrùpù lórí WhatsApp. Ẹ ṣé bàbá, ẹ sọ kọ́kọ́ náà pọ̀ ọ̀rọ̀ àwọn Biafra àti Yorùbá nation. Mo fẹ́ kẹ́ ẹ tún bá mi sọ, ẹ ti sọ́nu fídíò tó lọ, bọ̀ mo fẹ́ kẹ́ ẹ tún bá mi tún sọ, tó lọ́pọ̀lọpọ̀ mi ń wò wá fún ìgbà àkọ́kọ́. Sherry, concerning Biafra, let me say this one in English so that they can understand. Declaration of Biafra nation by December will cause a lot of trouble in the eastern part of Nigeria, because government will not take it lightly with them. So, and some of the top leaders of IPOB will likely be killed in the process. I don't want to say it just like that, because we don't want bloodshed in this country. Because wherever there is bloodshed in a nation, there is always a catastrophe. Because God hates shedding of blood. So I want to advise those people at the helm of affairs of IPOB, Biafra, that's Simon Ekpan and the rest, that they should think and devise a means. What they're agitating for is good, is their right. Likewise, Yoruba nation too. We all know that one day everybody will go their own way, but we are looking for a peaceful way, because we have a nation like Czechoslovakia. They separated without fight. They said, why are we going to buy gun for our youth? Why are they going to kill themselves? So they said, okay, let's sign a paper, send it to United Nations. United Nations recognize them as a sovereign nation. So we can always push forward
and with prayer we are praying, so we believe things will work. But concerning my people, Yoruba people, màá rọ Sunday Igboho, because Sunday Igboho is the one that God give the key, the solution to Yoruba nation. ẹ ti sọ́nà náà àwọn. Ó ní Ọlọ́run fún ní kọ́kọ́rọ́ Yoruba nation, and is going to lead. Màá wá bẹ Gani Adams, mo ti sọ dáadáa, ẹ má jẹ́ kó sí gbọ́n mi sí omi òtó, kò sí tá a fẹ́ fi ṣe, kò sí ọ̀tẹ̀ ò lè gba orílẹ̀-èdè, èèyàn ò lè fọ̀tẹ̀ gba orílẹ̀-èdè, àgbájọwọ́ la fi sọ̀yà, àjèjọwọ́ kan ò dẹ̀ lè gbẹ́rù lórí. Kí Sunday Igboho má sọ pé èmi ni ti Paul, kí Gani Adams ní èmi ni tàpólò, kò lè ṣeé ṣe. So ẹ jẹ́ kí kájọ fọwọ́sowọ́pọ̀, ìyẹn náà ni ó máa encourage irú àwọn bàbá Akíntóyè àtàwọn others tán wà lágbàáyé. Tá a bá fẹ́ ní lọ síwájú, tá a dẹ̀ fẹ́ gbọ́ orílẹ̀-èdè Yorùbá, a lè fi ọ̀tẹ̀ gbà, kò ní ṣeé ṣe. Tí ọ̀tẹ̀ bá ti wà nílẹ̀ Yorùbá yìí, tó jẹ́ pé àwọn tán jó olórí nílẹ̀ Yorùbá ọ̀tẹ̀ ni, yóò kàn dàbí àfẹ̀mí àfọ̀lá bí ẹnu tẹ́sẹ̀ fi ń pè ojú ọ̀nà ni. Ọlọ́run sọ fún yín pé nínú ẹ̀mí, your nation has been established, but it's left to you. Tẹ́ bá lọ kàwé Judges chapter 19 tẹ́ka chapter 20, ẹ lọ wo nǹkan tó ń jà sí ńbẹ̀, àwọn tó ń jà sóbìnrin gan-an Bible, Ọlọ́run tó support wọn, àlè náà ń jà sí o. kò tún ṣe ìyàwó ilé o. Ó ná bá àlè òun lájọṣepọ̀, wọ́n dẹ̀ pa, òun náà dẹ̀ kọ́ọ̀tì àlè rẹ̀, ó gé sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́, ó fi ránṣẹ́ sáwọn àgbààgbàlú rẹ̀. Àwọn yẹn ṣí ogun, gbàtán ṣí ogun, wọn á lọ bọ́ Ọlọ́run ṣé ká lọ jagun, Ọlọ́run ní ẹ máa lọ, Olúwa ló sọ kí wọ́n lọ, wọ́n pa ṣégè sí wọn lára. Àwọn tí ò lọ bólúwa gan tán ṣe wà burúkú tán pàyàwó níyàwó, but ṣé ẹ mọ ìyàtọ̀ tó wà ń bẹ̀, they are family Benjamin ni wọ́n, they are experts. Ó ní tí mo fẹ́ fàyọ o, expert ni wọ́n. Tọ́lọ́run bá sọ fún ẹ pé òun fẹ́ fún ẹ bí contract, but you yourself you don't know anything about the contract, because Christian magbada Ọlọ́run gbaṣẹ́ tí mi ò mọ̀, ẹ báwo ló ṣe fẹ́ ṣe? Tó bá tẹ̀ jẹ́ sóbò ní gbé fún ẹ, ó lè pẹ̀ yẹn kan ládùúgbò kan sáré bẹ́ẹ̀ ṣe. Wọ́n lè fún ẹ multi-billion-dollar project without you having the knowledge of it. ìjìnlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni. ìjìnlẹ̀ Olódùmarè. So àwọn kan lọ ń gbàdúrà, wọn à train ọpọlọ wọn láti jẹ́ expert. Bíbélì sọ Dáfídì ní Olúwa tó kọ́ ìka mi ní ìjà, and the Lord has trained my finger. So èèyàn gbọ́dọ̀, àwọn kan tó yẹ pé èèyàn gbọ́dọ̀ mọ̀. Ilé ọ̀rọ̀ Yorùbá ni mò ń sọ o, pé bí Ọlọ́run ṣe ti gbà nínú ẹ̀mí, we need to be proactive. You need to take a bold step to do many things right. If you get one thing wrong, you are not going to get it. Pẹ́kẹ́ tó bá mi tún intensify náà lórí ọ̀rọ̀ yẹn, káwọn èèyàn tó bá tí káwọn èèyàn náà lè jàǹfààní ètò yìí. Ṣe rí àwọn èèyàn kọ̀ọ̀kan pè mí pé nípa ti igi ọ̀pọ̀tọ́ yẹn, àwọn èèyàn ti lò wọ́n dẹ̀ jẹ́ ìsagbára Ọlọ́run, ààrẹ tó ti gbàwé ìgbélú ẹ̀ lẹ́nu ìgbà tá a ṣe sọ̀rọ̀ yìí náà. Kì í ṣe glory yẹn ò ń ṣe tiwa o, ti Ọlọ́run ni. So tó bá jẹ́ wípé owó la fẹ́ fi igi ọ̀pọ̀tọ́ yìí gbà, àmọ́ ta òkè, a ní òkè ọ̀dọ̀ wa ni ẹ ti wá. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ń pè mí gẹ́gẹ́ ní. Ó ní kókó, ó ní mo sọ pé bí èèyàn bá ti tò sínú ìran rẹ̀, òun lè kankan, ó lè tí ó bá. Ṣé rí igi ọ̀pọ̀tọ́ yẹn iṣẹ́ tó ń ṣe lágbára, ẹyọ kan bẹ́ẹ̀ mo sì tí ì sọ. Ọ̀pọ̀lọpọ̀ gbàgán àwọn mẹ́rin máa ń rò pé bóyá mi fẹ́ gbé kọ́ àwọn ni. Number one, èmi náà níṣẹ́ tí mò ń ṣe o. Mo níṣẹ́ tí mò ń ṣe. So ó láwọn time tí mo dedicate bóyá bí 6 hours in a day pé láti gbàdúrà, láti bá àwọn èèyàn sọ̀rọ̀, láti soríṣiríṣi nǹkan. So ló ṣe dàbí pọ̀pọ̀lọpọ̀ rò pé mi ò gbé kọ̀, kò sí ẹni tó bá send message sí mi tí mi ò ń reply, mo ní time tí máa fi reply. ẹ ṣe bẹ́ẹ̀ sọ yẹn. So tígi ọ̀pọ̀tọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ béèrè, mo rí àwọn àfáà tí wọ́n pè mí, ìgbà tó pè mí ó ti sọ hallelujah sà, mo ní hallelujah, mo á dárúkọ rẹ̀, mo ní àfáà. Báwo lẹ ṣe mọ̀? Mo ní ẹ̀mí kọ́ la fi mọ̀, true kọ́ la ló gbé jáde. Ó dáná kó mo láyà mo ní kí lẹ fẹ́, ẹ̀yin náà fẹ́ gbà sírí, a máa sọ. A máa sọ torí pé ìjìnlẹ̀ Ọlọ́run ni, ìjìnlẹ̀ Olódùmarè, ó sì wà níbi tọ́lọ́run lòdù ẹ̀ sí. Ó tó pọ̀. Ọlọ́run bá wá wò pé a já fún ọ káàtì ẹ̀wàrà tí wọ́n gan fẹ́ dá, a béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Tó bá yẹ pé a fẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn, bóyá àmì àti ẹ̀ ti ní 40 million àkáǹtì mi torí àwọn èèyàn pé. Kábíyèsí Olódùmarè. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ, orí afẹ́fẹ́ la ti ń sọ, kò sẹ́ni tó lè ní oníkùn lọ mú nǹkan kan wá. Tó jẹ́ pásítọ̀, àìmọye àwọn aránṣẹ́ Ọlọ́run máa sọ fún wọn. Ṣùgbọ́n mistake tọ́pọ̀lọpọ̀ ń ṣe ni pé ẹlòmíì ò kàn pé ẹjọ́ sà, igi ọ̀pọ̀tọ́ yẹn yá tiẹ̀ pray tí underline issue míì bá wà, tó bá dolówó tógun rẹ ò ṣẹ́, èèyàn lè, ó dàbí ẹni ní ìsìn tó ṣe pé ó ti sorí burúkú láti ilẹ̀, tẹ̀kàn gbé 1 million fún 1 million lè jẹ́ owó tí ó lọ pa gangan rẹ̀. Ó máa parun. So ó ní ìlànà, ó ní ètò bẹ́ẹ̀ ṣe máa lò, kò sẹ́ni tó pè tí mi ò ní sọ fún. Níjọ́ tí Ọlọ́run kọ́kọ́ sọ ìjìnlẹ̀ yìí kalẹ̀, Prophet Ṣẹ́gun Adébáyọ̀ lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ iṣẹ́ yẹn fún.
lẹ́sẹ̀kẹsẹ̀ lórí òkè lọ́dún yẹn ni prophet ní ká máa wá lọ sí Kogi wọ́n pe driver wọn lọ́dún yẹn ká tẹ̀ tó létà láṣẹ àmọ́ kò tí a wà lẹ́kọ̀ọ́ ìgàn. So ìjìnlẹ̀ Ọlọ́run ni a sọ pé kẹ́nìbọ̀dì ó mówó wá ìwọ ló jẹ́rìí ságbára Ọlọ́run àgbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ pé kò wá bẹ̀ ṣé ló bá tán tá a bá gbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ pé ok o Sunday tẹ̀ ń sọ ẹ gan èmi gan mo lè wà lórí kọ̀ǹpútà káwọn iléeṣẹ́ táwa náà bá sọ̀rọ̀ lágbàáyé pé ẹyẹ bá a ṣe nǹkan bẹ́ẹ̀ bá a ṣe nǹkan báyìí o ká sáré yanjú ẹ̀ so go and worship. Bàbá ọjọ́ ti lọ mo dẹ̀ fẹ́ gbà yín lákòókò mo gbọ́ pé wọ́n ní àwọn ọmọ Ísírẹ́lì ẹ̀yin àti wọ́n ń pláàni nǹkan kan lọ́dún tó ń bọ̀ ṣé lóòótọ́ ni ẹ tiẹ̀ jẹ́ káwọn èèyàn náà mọ̀ ká lè mọ̀ pé níṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni nípa ṣe rí nǹkan tá à ń plan ní Israel pọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà yìí màá kàn sọ díẹ̀ tó yẹ pé they are physically disabled. Ara àwọn nǹkan tá a ṣe ni pé àwọn artificial hand tó yẹ pé AI ló ń control ẹ̀ lẹ́yìn ẹ bá ṣe ń ronú pé òun fẹ́ lo part of the body tí ò sí mọ́ yẹn ló jẹ́ pé bó ṣe ń rò ọwọ́ yẹn àbí ẹsẹ̀ yẹn á ṣe normal activities tó yẹ kó ṣe so a dẹ̀ ń ṣiṣẹ́ mo ti ṣe experiment lórí artificial meat náà rí so kí là ń try láti ṣe ni pé. ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́ jẹ́ ìyẹn àmọ́ wípé kí ló ṣẹlẹ̀. kò wà cancerous kò sí kankan tó burú bẹ́ẹ̀ àti test ní laboratory so àwa ń ṣiṣẹ́ lórí eléyìí tó wá jẹ mí gan lójú jù ní ti space exploration orí tí mo ti rí tipẹ́tipẹ́ ni ìyẹn mo ṣe ń ṣiṣẹ́ lé lórí. ẹ má bínú sáyé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa fún ìgbà àkọ́kọ́ ẹ sọ̀rọ̀ nípa iná ẹ sáré bá mẹ́nu bà díẹ̀ ká tó parí. mo sọ nípa ti wireless electricity pé nǹkan tá à ń plan ní Nàìjíríà yìí mo dẹ̀ sọ pé tí Yorùbá nation bá ti wá bẹ̀rẹ̀ o Yorùbá nation ní ọ̀kọ́ jàǹfààní ẹ̀ ni pé iná electricity àti inú space láti máa send it to earth a máa launch ẹ̀ just like you are launching a satellite ó máa wá wà ní ìpele ó ní àwọn ìpele méjì sí oòrùn wọ́n ń pè ibìkan ní low earth orbit à ń pè ibìkan ní ibìkan tó wà tó súnmọ́ oòrùn dáadáa so tẹ́ ẹ bá launch kìíní yẹn síbẹ̀ yẹn a máa remote control anywhere tẹ́ bá fẹ́. ó máa ní base station Nàìjíríà. ó máa ní base station ní Nàìjíríà anywhere tẹ́ bá fẹ́ lè kàn send electricity yẹn síbẹ̀. kábíyèsí ìjìnlẹ̀ wireless electricity tá à ń sọ mo ti ní patent fún already. ìjìnlẹ̀ olóòtú. ara àwọn kan tèmi náà ń ṣiṣẹ́ lé lórí nìyẹn. tẹ́ bá a ṣe ń receive ẹ̀ nínú ẹ̀mí à ń convert ẹ̀ sí physical thing táwọn èèyàn lè fojú rí. so gbogbo àwọn nǹkan tá à ń ṣiṣẹ́ lé lórí káàkiri àgbáyé nìyẹn.